Agbo fún obìnrin tó ń wojú Ọlọ́run ọba fún ọmọ tó bá finú ṣòro tó fẹ́yìn gbọmọkàn ó lè mú agbo yìí ní time tó bá ń ṣe period lọ́wọ́ ó tún lè mú lẹ́yìn period get pot kó wá mú agolo milk bu ọkà bàbà kan agolo milk dá sínú pot yẹn ọkà bàbà àgbàdo agolo milk kan náà dá lé orí ọkà bàbà yẹn kó wá gẹ́ẹ̀tì kànáfùrù dá lé lórí kó wá gẹ́ẹ̀tì ewé àkókò ewé oyè kó lé lórí kó wá gẹ́ẹ̀tì aloe vera kó dá lé lórí wá ṣe lágbo tó bá ti ṣe lágbo kọ́ọ̀pù kan láàárọ̀ kọ́ọ̀pù kan lálẹ́ farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílẹ̀ kó dẹ̀ fi ránṣẹ́ fáwọn tó bá ní díẹ̀ tó bá ń wojú Ọlọ́run ọba fọmọ tó fẹ́ conceive kíákíá ovulation problem ní so gbogbo ẹ̀ á clear adé conceive easily o lè mú lẹ́yìn period o lè mú time tó bá ń ṣe period síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtàn nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní account number ní fáwọn ọmọ aláìní 0123214254 account number fáwọn aláìní 0123214254 Wema Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization gbogbo ẹ̀yin tí ẹ ń gbádùn ètò wa tọ́lọ́run ràn ṣe ẹ gbìyànjú fi Hajj àti umrah ìfita organization wa lọ́rẹ̀ aláwọn èèyàn tá a máa fún kó máa jẹ́ sádàkọ̀ fún yín gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń dá sétò àwọn ọmọ aláìní àtètò opó àti fún àwọn ìlọsíwájú ẹ̀sìn òkè òkè lẹ́ẹ̀máa lọ ẹ̀ ní wálé Ọlọ́run àgbàdúrà yìí bí sínú láì tààlà farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílẹ̀ kó dẹ̀ fi ránṣẹ́ gbogbo ẹni tó ń fa tí ò tó ra wọn ó wà nílùú òyìnbó bí aláìsí ó ń ṣiṣẹ́ bí aláìṣe kò rí lẹ́kọ̀ọ́ kò rí mọ́tò rà bí sínú láì tààlà gẹ́ẹ̀tì nínú àwọn páúdà wa wọ̀nyí àwọn páúdà wọ̀nyí kì í ṣoṣólẹ̀ kì í ṣàwúre kì í ṣẹ̀yọnu ayé kì í ṣèmùlẹ̀ àgbà tó ẹ bá tẹ páúdà àwọn ẹ̀mí òkùnkùn wọn ní rí ẹ mọ́ wọn ní access sí ẹ mọ́ solid barrier máa wà láàrin ìwà àti evil world monitoring spirit ò ní rí ẹ mọ́ wàá máa rógo ẹ lò wàá máa gbélé ayé ṣe nǹkan dáadáa ó wà effective ó dáa gan púpọ̀ jù bẹ́ẹ̀ ni ẹ gbìyànjú ẹ gẹ́ẹ̀tì bulldozer med fibroid fóbìnrin tó bá ní fibroid àbí ó ní blockage tube bulldozer med fibroid ọkùnrin tí ìdákọ́lẹ̀ ń dà láàmú tí ò lè pàfọ́ọ̀mù dáadáa táròbùsà ń dà láàmú tí nǹkan ọmọkùnrin ò kí ń gbéra gẹ́ẹ̀tì caterpillar àti transformer àti miracle leaves ó wà effective gidi gẹ́ẹ̀tì mẹ́tẹ̀ẹ̀ta kó máa lò ó bismillah ta'ala wàá lè máa satisfy ìyàwó ẹ obìnrin tó ń wojú Ọlọ́run bá fọmọ tó ní ovulation problem tó fẹ́ conceive kíákíá gẹ́ẹ̀tì caterpillar kó máa lò ó bismillah ta'ala ẹ gẹ́ẹ̀tì memory booster fọmọ kékeré àbágbàlagbà tó ń gbàgbé nǹkan kódà kó lọ́wọ́ ayé nú torí wọ́n máa ń kó làákà èèyàn ẹ gẹ́ẹ̀tì memory booster ó wà effective gidi gbogbo product wa ló wà halal ẹ gẹ́ẹ̀tì all in one natural herbs cancer asthma diabetics àwọn àìsàn ńláńlá ló ń ṣiṣẹ́ fún ó ń forí kókó alátakò ń jẹun lójú oorun heart problem kidney problem gbogbo àwọn kan ẹ ló ń ṣiṣẹ́ fún ẹ̀rí ó wà halal ó dẹ̀ gba láàbù kọjá scientific approve ní gbogbo product wa ẹ̀rí ọlọ́run àgbàdúrà wa innal izzata lillahi jami'a gbogbo agbára ọlọ́run ọba lónìí bí akílá ilaha illallah sayyidina muhammadu rasulullah sallallahu ta'ala alayhi wa sallam ẹ ti rí báyìí ó wà sealed ó dẹ̀ wà effective ẹ gẹ́tì all in one natural apps àwọn ẹ̀kọ́ tèmi kọ́ ní India ní China ní Arab country ní Asia continent ni mo ṣe jọ ìmọ̀ tí mo dẹ̀ bá ń lé ní iṣẹ́ àfa ni bàbá mi ń ṣe bẹ́ẹ̀ ni ọmọ Ìlọrin là wà àdẹ̀wẹ́kọ̀ yẹn láfíríkà ní Nàìjíríà wa ní Asia country ní China ní India ní alhamdulilayi rabbil alamin ẹ gẹ́ẹ̀tì miracle leaves ewé ọ̀tọ̀tọ̀ 100 la fi preserve senna leaf àti mọ́ ìzẹ́mzẹ́m anamọ́mọ́ ní sọ̀rọ̀ fẹ́nu láyé ẹni tí kò ánilẹ̀ awa ẹni tí nǹkan rìn lára ẹ̀ tálíjọ̀nù wọ ara ẹ̀ abẹ́ni tí wọ́n fún ní nǹkan jẹ abẹ́ni tí kùn ẹ̀ wú tẹ̀sẹ̀ ẹ̀ wú abẹ́ni tí wọ́n pé wọ́n gbé nǹkan sínú wúńbù ẹ̀ ó ní too much of miscarriage ó lágbára ó rẹ̀ wọ́n forí kókó alátakò ń jẹun lójú oorun gbogbo ẹ̀ ló máa clear dànù miracle leaves ó wà effective gidi ọlọ́run àgbàdúrà wa ẹ wọ́sọ̀pọ̀ wa lórí +2761295638 masalamu wa ilà lẹ́kọ̀ọ́ yìí.